ṣé lóòótọ́ ni wọ́n fi òfin de Kúnlé Afọ́ọ̀d láti má kópa nínú eré mọ́? Àmì ìbéèrè ló gbé pọ̀n. Gbajúmọ̀ òṣèré tíátà ní Kúnlé Afọ́ọ̀d ó mà ti sọ̀rọ̀ lórí ìròyìn kan èyí tó gbèdé pé àwọn alágbàtà sinimá mà ti fòfin dè é láti má kópa mọ́ nínú eré sinimá o. Láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn oníròyìn kan mà ti ń lọ lórí ayélujára o níbi tí wọ́n ti fẹ̀sùn kàn wípé Kúnlé Afọ́ọ̀d mà sọ wípé wọ́n fi òfin dè òun láti má kópa nínú eré sinimá mọ́ o. Nínú ìròyìn náà òní wọ́n mà ti sọ wípé Kúnlé Afọ́ọ̀d ó mà sọ wípé ìdí táwọn èèyàn kò fi bẹ́ẹ̀ rí òun mọ́ nínú sinimá ó mà ní wípé òun àtàwọn alágbàtà fíìmù àwọn mà jọ ní ìfàǹfà nítorí nǹkan tí òun mà ṣe fún wọn. Kúnlé Afọ́ọ̀d ó sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tó ṣe láìpẹ́ yìí wípé òun mà jẹ́ èèyàn kan tó máa ń ní ìwòye nípa ọjọ́ iwájú o. Ó wá sọ wípé láyé ìgbà tí àwọn sì máa ń ká fíìmù sínú kásẹ̀tì láyé àtijọ́ òun ti rí ìwòye wípé lílo CD yóò padà wáyé o tí ó sì ti ta àwọn alágbàtà fíìmù tóun ti ta wọ́n lólobó lórí rẹ̀. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ wípé nígbà tí DVD mà dé àwọn bẹ̀rẹ̀ sí ní lò ó léyìí tó tún dára ju CD lọ o. Àgbà òṣèré náà ó mà tún sọ̀rọ̀ wípé nígbà tí ó di ayé gbígbé fíìmù sórí ayélujára ọ̀pọ̀ àwọn alágbàtà fíìmù ó ní kò mọ̀ tètè mọ̀ nípa rẹ̀. A sọ fún àwọn kan nípa rẹ̀ àmọ́ wọn kò mà gbọ́. Èyí ló sì mú wa bẹ̀rẹ̀ sí ní gbé fíìmù sórí ayélujára fúnra wa kàkà kí àwọn alágbàtà fíìmù náà kí wọ́n béèrè nípa rẹ̀ lọ́wọ́ mi. Wọ́n rí mi gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ba ọjà wọn jẹ́. Èyí ló sì jẹ́ káwọn alágbàtà fíìmù náà kí wọ́n fòfin dè mí nítorí ọ̀rọ̀ náà. Kúnlé Afọ́ọ̀d ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn èèyàn náà wọ́n mà padà pé òun sí ìpàdé tí òun sì ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ bó ṣe jẹ́ fún wọn o. Nígbà tí wọ́n rí wípé mi ò ní èrò aburú sí àwọn, mo sọ fún wọn wípé kí wọ́n kéde pé àwọn ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi dè mí àmọ́ wọn ò mọ̀ ṣe bẹ́ẹ̀ mo sì yàgò fún wọn o. Ẹ̀wẹ̀ Kúnlé Afọ́ọ̀d ó ti wá sọ àfọ̀mọ́ ọ̀rọ̀ lórí ìròyìn tó mà gba orí ayélujára náà nínú fídíò kan tí Kúnlé Afọ́ọ̀d mà fi sórí ìkànnì ayélujára Instagram rẹ̀. Ó mà sọ wípé àwọn kan mà ló lọ ń gbé ìròyìn tí kì í ṣe òótọ́ nípa òun o. Ó wá ṣàlàyé pé ọ̀pọ̀ èèyàn ló ti ń pe òun láti béèrè nǹkan tó ṣẹlẹ̀ èyí tó ṣokùnfà tí ó fi ń ṣe fídíò náà. Ó wá sọ wípé lóòótọ́ ni òun ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan láìpẹ́ yìí níbi tí òun ti sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wáyé sẹ́yìn sí òun lágbèrè tíátà. Kúnlé Afọ́ọ̀d ní ibi ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ìlò ó mà ti sọ̀rọ̀ nípa ìfàǹfà tó máa wáyé o láàrin òun àtàwọn alágbàtà fíìmù ṣùgbọ́n táwọn èèyàn máa ń gbé kiri bí ẹni pé ìṣẹ̀lẹ̀ náà rèé ó má ṣẹ̀ṣẹ̀ wáyé ni o. Ìṣẹ̀lẹ̀ tó ti wáyé láti ọdún 14 sẹ́yìn tí mo sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ilẹ̀ yìí wá gé pépèpé tí ẹ kọ àkọlé lé lórí pé ìdí tí wọn kò fi pe Kúnlé Afọ́ọ̀d ṣiṣẹ́ mọ́. Mò ń sọ̀rọ̀ nípa ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé fíìmù sórí ayélujára ayé ìgbà tí wọ́n sì ń ta CD àti DVD táwọn alágbàtà ń ta kò mí pé kí ló dé tí mo ṣe ń gbé fíìmù sórí ayélujára ọ̀rọ̀ ọdún 14 sẹ́yìn ẹ wá gbé bí ìgbà pé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀. Ẹni tó bá máa ń wo fíìmù dáadáa yóò mọ̀ wípé mò ń ṣeré dáadáa títí di àsìkò yìí. Àgbà òṣèré náà ó wá sọ wípé ọ̀pọ̀ fíìmù òun ó mọ̀ ló mọ̀ wà lórí ayélujára àti pé àwọn èèyàn nílò láti dẹ́kun gbígbé àwọn ìròyìn tí kìí ṣe òótọ́ lórí ayélujára o. Ó ṣe ìkìlọ̀ pé ìjọba àpapọ̀ ó mà ti gbé òfin kalẹ̀ lòdì sí àwọn àròyìn òfegè táwọn èèyàn ń gbé kiri lórí ayélujára àti pé ìjìyà wà fún ẹni tí ọwọ́ òfin tó bá tẹ̀. Ó wá kọminú lórí báwọn èèyàn ṣe máa ń gbé àwọn àròyìn òfegè pàápàá lórí àwọn gbajúmọ̀ lórí ayélujára. Wọ́n máa gbé àwòrán àwọn èèyàn papọ̀, wọ́n lè ní ẹnìkan ti fi ọkọ rẹ̀ sílẹ̀ tàbí kí wọ́n ní ẹlòmíràn ṣẹ̀ṣẹ̀ bímọ. Àwọn nǹkan tí kì í ṣe òótọ́ nítorí pé wọ́n fẹ́ káwọn èèyàn máa tẹ̀lé àwọn lórí ayélujára. Ìgbà àkọ́kọ́ nìyí tí ìròyìn yóò jáde nípa òṣèré tàbí gbajúmọ̀ àwùjọ kan tí wọ́n sì máa jáde láti jiyàn àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Níbi oṣù mélòó kan sẹ́yìn
oníròyìn kan mà jáde lórí ayélujára nípa òṣèrébìnrin Àdùnní Adé o táwọn kan sọ wípé òun ní bóun ṣe rẹwà tó òun kò mà lọ́kọ lẹ́yìn tí ìròyìn náà gba orí ayélujára òun ní Àdùnní Adé òun mà ló mà jáde tó sì sọ̀rọ̀ pé irọ́ tó jìnnà sí òótọ́ oníròyìn náà àti pé òun kò sọ̀rọ̀ ọ̀hún níbikíbi o. Ta ni Kúnlé Afọ́d? Adékúnlé Afọ́d ó jẹ́ gbajúmọ̀ òṣèré adarí eré lágbolé eré fíìmù Yorùbá ní ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 1973 ó ní wọ́n bí tó sì ti pé ọdún 51 báyìí. ó ní ọdún 1986 èlò ti bẹ̀rẹ̀ iṣẹ́ fíìmù ṣíṣe o. Kúnlé Afọ́d gbajúmọ̀ fún ipa tó kó lórí dídarí eré fíìmù Orí Ẹyẹ. Bákan náà òun ló gbajúmọ̀ fún ipa tó máa ń kó ní ìgbé ayé àwọn akẹgbẹ́ rẹ̀ pàápàá àwọn tó ti di àgbà ọ̀jẹ̀ nídìí eré tíátà. ó ní ìyàwó Désọlá Afọ́d tó sì bímọ o. bẹ́ẹ̀ náà òun ló ti gba àmì ẹ̀yẹ lóríṣiríṣi lórí ipa rẹ̀ nídìí iṣẹ́ sinimá o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa wo ètò alọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ojúmọ́ ire o, a kú ojúmọ́ ayọ̀, a dẹ̀ kú ojúmọ́ ìdùnnú.